Olúwa ní kí n sọ fún bàbá Mohbad kó lọ sin Mohbad. Kì í ṣe bí òjíṣẹ́ Ọlọ́run bá ṣe rí ìṣípayá tàbí bá ṣe ríran ló ṣe máa sọ fẹ́ni tó bá rí ìṣípayá fún. Bàbá yẹn tí kò bá lọ sin Mohbad á jẹ ìyà láyé á jẹ lọ́run. Kò sí nǹkan tó ń dádì lára wa bí kì í ṣe pé Olúwa ló ń wò mọ́ wa lára. Olójú kì í lajú ẹ̀ lẹ́ẹ̀kítà lùbọ́ kò wọ̀ ká níbẹ̀ ṣe múra sí justice for Mohbad lẹ́tí múra sí ayé ọmọ yín kó tó di pé ìjìdé Mohbad ò ní kú o. Ìwọ náà ò ṣe gbàdúrà pé òkè irú ọmọ olókìkí tó ti dàgbà tó bẹ́ẹ̀ yẹn kó kọ̀ bọ́ dànù lọ́wọ́ ẹ lójijì. Òun lówó fún bàbá oníbàbá. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá káàkiri gbogbo àgbáyé. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. Ẹ má bá wa wo àwọn fọ́nrán wa, ẹ subscribe fún wa. Tẹ́ bá ti subscribe tán ẹ bá wa tan notification button nítorí àwọn fọ́nrán wa tó kù láti lè máa wò. Tẹ́ bá ti wá tan notification button tẹ́ ti bá ti rí àwọn fídíò yẹn tó ti dé ọ̀dọ̀ yín ẹ máa bá wa comment, ẹ like, ẹ sì share àwọn fọ́nrán wa. Lágbára Ọlọ́run ọba owó tẹ́ fi ń ra dátà Ọlọ́run ò ní jẹ́ kówó yẹn náà kó tán níbẹ̀. Àmín. Ọ̀rọ̀ fọ́nrán kan tí mo rí lórí ẹ̀rọ ayélujára òun gangan mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí nítorí pé ìgbà míì àwọn òjíṣẹ́ Ọlọ́run àwa òjíṣẹ́ Ọlọ́run àtàgbàlagbà àti ọmọdé tó bá ti wá pọ̀ wá lójíṣẹ́ Ọlọ́run gbà mí ẹ̀gún yẹn máa ń gùn wá gẹ́gẹ́ bíi pé a máa fẹ́ ríra gẹ́gẹ́ bíi pé Olúwa la jẹ́ tí a sì jòlúwa. Nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwa nílé ìjọsìn wa kì í ṣe bí òjíṣẹ́ Ọlọ́run bá ṣe rí ìṣípayá tàbí bá ṣe ríran ló ṣe máa sọ fẹ́ni tó bá rí ìṣípayá fún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ bóyá tí àmìyù orí tó ń ṣàárẹ̀ ni tàbí pé kò ṣàárẹ̀ tàbí pé orí pé òkè ó máa ń lọ sí tráfù ó wá lálàá tàbí oríran pé tí àmìyù tó bá lọ sí tráfù lọ́sẹ̀ tó ń bọ̀ ó máa lásídẹ̀ǹtì ọ̀tá ẹ̀jẹ̀ máa kú. Tó o bá lọ sọ fún tí àmìyù pé ó máa lásídẹ̀ǹtì ó máa kú o, mo fi Ọlọ́run ọba búra fún ẹ tẹ́ni yẹn bá padà lásídẹ̀ǹtì tó bá padà kú ìwọ ló máa padà lọ jẹ́jọ́ nítorí pé ìwọ ló pa nítorí pé àìnílàkàyè ẹni. tẹ́ni yẹn ò bá tún wá lásídẹ̀ǹtì tí nǹkan kan ò bá tún wá ṣe tó bá tún wá kú ojú tún wá tiẹ̀ nítorí pé àwa mú ẹ lékè. ṣé ẹ rí i pé ní ríran ìṣípayá láti sọ fún èèyàn àti láti gbé kalẹ̀ èèyàn ní láti fọpọlọ sí i. Kí ni nǹkan tí ó jẹ́ kí n sọ̀rọ̀ yẹn ni pé mo rí fọ́nrán kan ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn lórí ẹ̀rọ ayélujára tí alàgbà kan tí ó ń sọ̀rọ̀ nípa bàbá Mohbad pé kí bàbá Mohbad kó lọ sin Mohbad. Ọ̀rọ̀ yẹn dáa púpọ̀. Olúwa dẹ̀ rán mi sí bàbá Mohbad níwájú Ọlọ́run àgbáyé. Bàbá Mohbad, Olúwa rán mi sí bàbá Mohbad. Àwọn tó bá ń wò mí tó bá ń sún mọ́ wọn kó lọ sọ fún bàbá Mohbad. Wọ́n ní wòlíì kan Olúwa rán mi sí, Olúwa òun dédé rán mi. Tó bá jẹ́ pé mo dáṣẹ́ jẹ́ ó kù Ọlọ́run pẹ̀lú mi. Tó bá jẹ́ pé ohun Olúwa ni ó kù Ọlọ́run pẹ̀lú mi. Olúwa ní kí n sọ fún bàbá Mohbad kó lọ sin Mohbad. Ṣé ní gbogbo ètò ń kọrin kiri yẹn tó sì ń lọ sí stúdíò tó ń kọrin kiri yẹn. Bàbá yẹn tí kò bá lọ sin Mohbad á jẹ ìyà láyé á jẹ lọ́run. Kó lọ sọ́dọ̀ àwọn wòlíì lòun náà ó dẹ̀ mọ àwọn wòlíì. Ẹlòmíì máa wò pé bóyá torí pé òun ti wú tàbí òun ti sanra tàbí pé bóyá ń pò òun dádì kó máa wò pé òkè àwọn kan wà tó yẹ kó máa fọ̀rọ̀ fún. Kò sí nǹkan tó ń dádì lára wa bí kì í ṣe pé Olúwa ló ń wò mọ́ wa lára. Mélòó lára wa àwọn kan á máa pọ̀wé pé ojú Ọlọ́run ni màálù ń tì. Ṣé ọ̀pá kan ṣé ó dá màálù dúró ni àbí okùn kan dá màálù dúró láti sún mọ́lẹ̀? Kí ni ìdí ọ̀rọ̀ mi ni pé ó ń sọ̀rọ̀ fún bàbá Mohbad pé Olúwa sọ fún un pé kí bàbá Mohbad kó lọ sin Mohbad. Pé eléyìí tó ń kọrin káàkiri yẹn òun lówó fún bàbá oníbàbá. Ṣé bó ṣe wo ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad yẹn ṣé inú dídùn ẹ ni? Ìwọ náà ò ṣe gbàdúrà pé òkè irú ọmọ olókìkí tó ti dàgbà tó bẹ́ẹ̀ yẹn kó kọ̀ bọ́ dànù lọ́wọ́ ẹ lójijì. Ṣé ní gbogbo ètò ń kọrin kiri yẹn tó sì ń lọ sí stúdíò tó ń kọrin kiri yẹn. Bàbá yẹn tí kò bá lọ sin Mohbad á jẹ ìyà láyé á jẹ lọ́run.
kó lọ sọ́dọ̀ àwọn wòlíì lòun náà ó dẹ̀ mọ àwọn wòlíì kó ní wòlíì kan sọ ìran ẹ lọ sin ọmọ ọlọ́mọ náà justice wo lẹ̀ ń wá kiri Lagos State gan fúnra ara wa bùkátà tó débẹ̀ kó ó kọjá nǹkan tó máa wá justice lórí Mohbad ohun tó dé bá Nàìjíríà kọjá nǹkan tó máa wá justice lórí Mohbad ẹ wá justice àmọye àwọn tó ti fi justice for Mohbad lówó nígbà tí Mohbad kú ṣe bẹ́ẹ̀ yìí gan ti sọ pé kó lọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ariwo àwọn èèyàn ló jẹ́ kó tún lọ wú Ọlọ́run dẹ̀ kádàrá pé bẹ̀lẹ̀ yìí náà ti máa dìde ayé ti rí yín o ẹ jẹ́ kí Mohbad lọ rest in peace mo fi Ọlọ́run búra tí ayé bá ń jí ayé Ọlọ́run mo sọ ẹ máa ná owó ní ẹ lè rí justice for Mohbad torí pé olójú kì í lajú ẹ lẹ́ẹ̀kítà lùbọ́ kó wọ́ ká níbẹ̀ ṣe múra sí justice for Mohbad lẹ́ti múra sí ayé ọmọ yín kó tó di pé ìjìdé Mohbad ò ní kú o. àwa alàgbà nínú iṣẹ́ ìránṣẹ́ kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká máa mọ bá ṣe máa bá wọn àgbàlagbà sọ̀rọ̀ ká máa apply senses wa ká tó lè máa bá wọn tó jù wá lọ àwọn elderly person ká máa wò ó ká tó lè bá wọn sọ̀rọ̀ pé ǹjẹ́ tí àwọn kan bá mi sọ̀rọ̀ báyìí ṣé inú mi lè dùn sí i ó wá ń sọ̀rọ̀ ní ẹ̀yìn tó lọ kọrin káàkiri yẹn kíní kan ó tún wá sọ̀rọ̀ dé stage ibì kan tó jẹ́ pé ìyẹn gan ló múnú bí mi jù pé tí ó bá ṣáà jèrè ọmọ ó ṣáà ti jèrè ayé díẹ̀ lẹ́nu ìgbà tí ọmọ ẹ̀ kú ó ṣáà ti ń lo mọ́tò kò lo mọ́tò tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tí ọmọ ẹ̀ kú ó ti ń kọrin kò ṣáà ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tí ọmọ ẹ̀ kú ó ṣáà ti ní platform kó máa fi platform yẹn náà jẹun lọ tó bá ṣáà jèrè ọmọ ó ṣáà ti jèrè nǹkan kan. ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ń bá yín sọ yìí ó máa dàbí ọ̀rọ̀ wèrè sọ́rí bẹ́ẹ̀ ni kọ́bá jáde justice for Mohbad everybody is making money from Mohbad ẹ gbé ọmọ ọlọ́mọ lọ́kẹ́ lọ sí lẹ́rọ̀ kò sí lè never rí justice bàbá alọ́ba èyí tẹ́ ń kọrin káàkiri studio yẹn tẹ́ ń kọrin káàkiri yẹn gbogbo interview tẹ́ ń ṣe káàkiri yẹn ní ìdí ẹ̀ gbáyé Mohbad ẹ̀ gun mọ́tò lẹ́yìn ikú Mohbad ẹ̀ ti gun mọ́tò lẹ́yìn ikú Mohbad ayé ti mọ̀ yín lẹ́yìn ikú Mohbad ẹ̀ ti ní platform ìyẹn náà tó bẹ́ẹ̀ tí ẹ̀ jèrè ọmọ ń tẹ́ ẹ rí lẹ́yìn ikú Mohbad náà ó tó kẹ́ ẹ mọ́ mi sí lọ́jọ́ alẹ́ ṣé mo sì ń wá kú tó pa ọmọ mi ó lè rí kú tó pa ọmọ ẹ kò sẹ́ni tó máa ń rí ikú carelessness ló pa ọmọ yín eré tẹ̀ ń sá nígbẹ̀yìn ó jẹ́ kẹ́ ẹ ti sá látàárọ̀ ó dàbí ọ̀rọ̀ ìyá Samson ni tí wọ́n sọ pé kọ́mọ ẹ̀ má jẹ èèwọ̀ wọ́n ní kọ́mọ ẹ̀ má jẹ ẹran àìmọ́ wọ́n ní kọ́mọ ẹ̀ má ti kí ọmọ ẹ̀ má kábẹ́ má kún rí ẹ̀ ìyá Samson dẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ báwọn ará àdúgbò bá bẹ̀rẹ̀ pé ìyá Samson ẹ̀ mà kó ojúmọ́ Samson kọ́ àná lọ Gaza ó lọ sí Egypt ó lọ sí Philistine kí ni Samson ń wá kiri ìwọ olùgbèjà Israeli kí ló ń wá kiri ìyá Samson kí alẹ́ sí ni Samson pa láyàn tán oyin wá ń jẹ láyàn yẹn nígbà tó ń bọ̀ lọ́jọ́ kẹta oyin ti sọ́ọ̀kì láyàn ó ti ń jẹ Samson lé àwọn oyin yẹn kúrò ó kó afárá oyin ó jẹ délé Samson jẹ èèwọ̀ ẹni tó ní kó má jẹun àìmọ́ ó jẹ èèwọ̀ nígbà tó jẹ èèwọ̀ tán ó jẹ kíní yẹn délé afárá oyin nígbà tó délé Bíbélì confirm ẹ̀ pé ó tún fún màmá ẹ̀ jẹ. ẹ wo orú statement yẹn ẹ wo statement bàbá yẹn tó wọ́n tà jáde lẹ́nu tó tẹ̀kùrọ̀ àwọn olójìṣẹ́ Ọlọ́run ṣé tó bá tẹ pọ́n lọ sí theology school ọ lọ sí school láti lọ ṣe ẹ̀kọ́ Bíbélì tí wọ́n kàn wọ́n lẹ́kùn ní psychology pé ok ọpọlọ téèyàn lè fi bá èèyàn sọ̀rọ̀ ẹ àgbàlagbà sọ̀rọ̀ ẹ dáre person láti bá wọn sọ̀rọ̀ tó bá jẹ́ pé nìkan ló bá wọn sọ irú ọ̀rọ̀ yìí ṣé ni wọ́n máa dùn sí kó má dàbí pé bóyá mo mú ọ̀rọ̀ lérèfé mo sọ̀rọ̀ kò ní ẹ̀rí kankan ẹ wo fídíò yẹn ká wá sọ̀rọ̀ sí lábẹ́ comment section fídíò náà nìyí. Olúwa dẹ̀ rán mi sí bàbá Mohbad níwájú Ọlọ́run àgbáyé bàbá Mohbad Olúwa rán mi sí bàbá Mohbad àwọn tó bá ń wò mí tó bá ń sún mọ́ wọn kó lọ sọ fún bàbá Mohbad wọ́n ní wòlíì kan Olúwa rán mi sí Olúwa òun dédé rán mi tó bá jẹ́ pé mo dáṣẹ́ jẹ́ ó kó Ọlọ́run pẹ̀lú mi tó bá jẹ́ pé ohun Olúwa ni ó kó Ọlọ́run pẹ̀lú mi Olúwa ní kí n sọ fún bàbá Mohbad kó lọ sin Mohbad ṣé ní gbogbo tó ń kọrin kiri yẹn tó sì ń lọ sí studio tó ń kọrin kiri yẹn bàbá yẹn tí kò bá lọ sin Mohbad á jẹ ìyà láyé á jẹ lọ́run kó lọ sọ́dọ̀ àwọn wòlíì lòun náà ó dẹ̀ mọ àwọn wòlíì kó ní wòlíì kan sọ ìran ẹ lọ sin ọmọ ọlọ́mọ náà justice wo lẹ̀ ń wá kiri Lagos State gan fúnra ara wa bùkátà tó débẹ̀ kó ó kọjá nǹkan tó máa wá justice lórí Mohbad ohun tó dé bá Nàìjíríà kọjá nǹkan tó máa wá justice lórí Mohbad ẹ wá justice àmọye àwọn tó ti fi justice for Mohbad lówó
nígbà tí Mohbad kú ṣe bẹ́ẹ̀ yìí gan ti sọ pé kó lọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ariwo àwọn èèyàn ló jẹ́ kó tún lọ wú Ọlọ́run dẹ̀ kádàrá pé bẹ̀lẹ̀ yìí náà ti máa dìde ayé ti rí yín o ẹ jẹ́ kí Mohbad lọ rest in peace mo fi Ọlọ́run búra tí ayé bá ń jí ayé Ọlọ́run mo sọ ẹ máa ná owó ni ẹ lè rí justice for Mohbad torí pé olójú kì í lajú ẹ lẹ́ẹ̀kítà lùbọ́ kò wọ́ ká níbẹ̀ ṣe múra sí justice for Mohbad lẹ́ti múra sí ayé ọmọ yín kó tó di pé ìjìdé Mohbad ò ní kú o ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ń bá yín sọ yìí ó máa dàbí ọ̀rọ̀ wèrè sorry bẹ́ẹ̀ nìkan bá jáde justice for Mohbad everybody is making money from Mohbad ẹ gbé ọmọ ọlọ́mọ lọ́kẹ́ lọ sí lẹ́rọ̀ kò sí lè never rí justice bàbá alọ́ba èyí tẹ́ ń kọrin káàkiri studio yẹn tẹ́ ń kọrin káàkiri yẹn gbogbo interview tẹ́ ń ṣe káàkiri yẹn ní ìdí ẹ̀ gbáyé Mohbad ẹ̀ gún mọ́tò lẹ́yìn ikú Mohbad ẹ ti gun mọ́tò lẹ́yìn ikú Mohbad ayé ti mọ̀ yín lẹ́yìn ikú Mohbad ẹ ti ní platform ìyẹn náà tó bẹ́ẹ̀ tí ẹ jèrè ọmọ ń tẹ́ ẹ rí lẹ́yìn ikú Mohbad náà ó tó kẹ́ ẹ mọ́ mi sí lọ́jọ́ alẹ́ ṣé mo sì ń wá kú tó pa ọmọ mi ó lè rí kú tó pa ọmọ ẹ kò sẹ́ni tó máa ń rí ikú carelessness ló pa ọmọ yín eré tẹ̀ ń sá nígbẹ̀yìn ó jẹ́ kẹ́ ẹ ti sá látàárọ̀ ó dàbí ọ̀rọ̀ ìyá Samson ni tí wọ́n sọ pé kọ́mọ ẹ̀ má jẹ́ èèwọ̀ wọ́n ní kọ́mọ ẹ̀ má jẹun àìmọ́ wọ́n ní kọ́mọ ẹ̀ má ti kí ọmọ ẹ̀ má kábẹ́ má kún rí ẹ̀ ìyá Samson dẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ báwọn ará àdúgbò bá bẹ̀rẹ̀ pé ìyá Samson ẹ̀ mà kó ojúmọ́ Samson kọ́ àná lọ Gaza ó lọ sí Egypt ó lọ sí Philistine kí ni Samson ń wá kiri ìwọ olùgbèjà Israeli kí ló ń wá kiri ìyá Samson kí alẹ́ sí ni Samson pa láyàn tán oyin wá ń jẹ láyàn yẹn nígbà tó ń bọ̀ lọ́jọ́ kẹta oyin ti sọ́ọ̀kì láyàn ó ti ń jẹ Samson lé àwọn oyin yẹn kúrò ó kó afárá oyin ó jẹ délé Samson jẹ èèwọ̀ ẹni tó ní kó má jẹun àìmọ́ ó jẹ èèwọ̀ nígbà tó jẹ èèwọ̀ tán ó jẹ kíní yẹn délé afárá oyin nígbà tó délé bíbélì confirm ẹ̀ pé ó tún fún màmá ẹ̀ jẹ ọjọ́ jẹ èèwọ̀ ni. ẹlẹ́ẹ̀kejì obìnrin àjòjì tó wá pa Samson obìnrin kan tiẹ̀ ló pa ṣèbí Naomi wà lẹ́gbẹ̀ẹ́ tó jọ rẹ̀ kí ló tí ò ṣe fẹ́ Naomi tó jẹ́ pé ará Filistini ní Samson ló ranjú mọ́ ṣé ọmọ yẹn gbà tí dẹ̀ nílà fi káàmpù ẹ̀ ń gbọ́ ní màmá Samson wà abiyamọ tí ò bá ti lè gbàdúrà àdúrà ni ó padà gbà ẹ́ Ọlọ́run tó sá fún yẹn náà ló máa padà wá dé bá gbogbo ìgbà tó tí dẹ̀ nílà fi káàmpù ẹ̀ mọ́lé níbo ni ìyá Samson wà ó fi gẹrun ẹ̀ ó kọ́kọ́ dì í lówù ojoojúmọ́ ni dẹ̀ nílà máa ń bèrè lọ́wọ́ ẹ̀ pé òun tàn mí ni sọ ìdí agbára ẹ̀ fún mi ṣé dẹ̀ nílà ló pa ni ìyá Samson ló kú ìbànújẹ́ torógo bẹ̀rẹ̀ lójú ayé ẹ̀ ó dẹ̀ parẹ́ ẹ sọ fún bàbá Mohbad ó lọ sí Mohbad o àìsí Mohbad ó máa bẹ̀rẹ̀ ìyà gidi máa dé fún bàbá Mohbad Ọlọ́run ó lọ sí tó bá ti sin Mohbad jẹ́ kọ́mọ lọ́mọ rest in peace ìwọ wa máa wá justice kiri gbogbo owó tó jẹ kó o pa kó o fi jẹun o fi gba lọ́yà yóò lè rí justice for Mohbad nítorí carelessness ló pa Mohbad gbogbo ẹ̀yin tẹ́ pé nǹkan máa ṣe yín ẹ ní go to hospital kẹ́ lọ ṣe test kẹ́ nǹkan tó ṣe yín tẹ́ máa wá auxiliary nurse káàkiri bó o kú kò káyé population Nàìjíríà ti pọ̀ jù lébi ṣe ń pa wá so tó o bá kú wo bá rò lé kú láàárọ̀ yìí Nàìjíríà òṣòpọ̀ ayé ò torí ẹ̀ parẹ́ Nàìjíríà òṣòpọ̀ ṣọ́ọ̀tì aláyé a máa ṣayé lọ ni ọmọ alágbára Nàìjíríà tó ti kú ni ṣayé mi ni ayé ò mi báyé ṣe wà náà lélẹ̀ yìí ṣùgbọ́n sọ fún bàbá Mohbad ṣe kó lọ sin Mohbad lẹ́rọ̀ torí lẹ́yìn àpọ́nlé àbùkù ló kàn gbogbo àwọn tó ti fi lówó gbogbo àwọn tó ti méèkì lẹ́yìn ikú Mohbad wọ́n ti méèkì ẹ̀ ṣùgbọ́n tí ò bá lọ sí Mohbad ẹ̀mí Olúwa ló kọ sí mi tí n bá parọ́ kí n má délẹ̀ ìlérí lọ sí Mohbad lẹ́rọ̀ gbà fún múrí ni gbà fún níjọ́ tó kú ọmọ yẹn ti wà ńbẹ̀ yẹn tó lọ sùn tí you are living fine now ẹ jẹ́ kó lọ rest in peace bíbélì ní láti fi lélẹ̀ fọ́mọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo bó ṣe rí nìyẹn. ẹ̀yin èèyàn mi káàkiri gbogbo àgbálá ayé ṣé ẹ ti rí fídíò tí mo fi wọ̀nyí yẹn ṣé ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ìbẹ̀rẹ̀ yẹn dà advice tó mú wá dà ṣùgbọ́n bó ṣe bá bàbá Mohbad sọ̀rọ̀ ó kù díẹ̀ káàtó ẹ̀yin èèyàn mi tẹ́ bá mọ̀ bàbá yẹn táàgì wọn mọ́ ọkẹ́ ní Òkodoro Yorùbá tẹlifíṣàn mo ti bá wọn sọ̀rọ̀ tọ́wọ́n kan bá wà tí wọ́n bá lè bá wọn sọ̀tọ̀ rẹ̀ pé dádì bóyá Moses ni bóyá Tàlàbí ni bóyá Ṣẹ́gun ni bóyá Sìkẹ́ ni bóyá Olúwatóbi ni bóyá Làjà ẹ bá wọn sọ̀rọ̀
bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ gbàù báyìí kò dáa nítorí pé kò lè dùnnú yàn kan ògo ọmọ kó bọ́ dànù lọ́wọ́ ẹ̀ lágbára ọlọ́run ògo ọmọ ò ní bọ́ dànù lọ́wọ́ ẹ̀ nìkankan wa o ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà lẹ ti wà tẹ́tí wò wá lórí fọ́nrán wa ẹ má bá a comment ẹ má bá a share ẹ tọ notification button yín ẹ ti bá wa like ẹ bá a pín fọ́nrán wa káàkiri kó lè lọ káàkiri gbogbo àgbáyé ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.